ẹni bá máa gbé kó bá ní í ṣe dárò aró ẹni bá máa lu kókó bá ní í ṣe dárò sùn ẹni bá mọ̀lẹ́kẹ̀lé ké kó bá ní í ṣe dárò ẹ̀fún ọ̀mọ̀wé Adémólá Odétókun o àgbà olùkọ́ èdè o ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá Nàìjíríà lọ́dún 1995 sí 2000 ti bọ́ àgọ́ ara yé yìí lẹ̀ ó gbé tọ̀run lóra o àgùnfọ́n erígòkè ọlọ́ erígòkè o gòkè ọlọ́ àgùnfọ́n erígòkè ọlọ́ ìkan kú ìkan sùn ìkan kú ìkan sùn ìkan nínú àwọn àgbààgbà ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè gbọ̀run lọ o a ò mọ̀gbà yìí á pé a ò mọ̀gbà yìí á kò a ò mọ̀gbà yìí á pé a ò mọ̀gbà yìí á kò ká gbé ilé ayé ṣe rere ìgbẹ̀yìn rèé jù o. Dédé ìgbìmọ̀ ìṣàkóso àtàwọn àgbààgbà ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá Nàìjíríà lábẹ́ àṣẹ ààrẹ Fèyíṣíkáyà Aliu níṣe lédè lẹ́yìn akọni o ìsìn ìmọrírì máa wáyé níjọ́ Jímọ̀ ìjọ́ kejì oṣù kẹjọ ọdún 2024 nínú ìjọ All Saints Africa ga Àkànbí lópòpónà ilé ìwòsàn Mọ́ṣẹ́bí nílùú Ìlọrin láago 9 sí 11 àárọ̀ aago 4 ìrọ̀lẹ́ ìjọ rẹ̀ rẹ ìsìn orin onígbàgbọ́ nínú ìjọ St. Peter's Africa Ìrá Kwara Yorùbá di sátidé ìjọ kẹta oṣù kẹjọ òǹrẹ ìsìn ìsìnkú ọ̀mọ̀wé Adémólá Odétókun nínú ìjọ St. Peter's Africa Ìrá nípínlẹ̀ Kwara bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Dédé ọmọ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá Nàìjíríà ìpínlẹ̀ Ògùn Èkó Ọ̀yọ́ Oǹdó Ọ̀ṣun Èkìtì Kogi Àbújá àtàjìdó gúúsù darapọ̀ mọ́ ìpínlẹ̀ Kwara kẹ́dùn ikú akọni aláyàbí kìnìún asọ̀rọ̀máṣojo ọ̀mọ̀wé Adémólá Odétókun ti sùn gbẹ̀sìgá gbẹ̀dẹ̀gá gbàṣàgá Odétókun ti sùn ẹni rere lé o ariwo ọ̀mọ̀wé Adémólá Odétókun ti sùn gbẹ̀sìgá gbẹ̀dẹ̀gá gbàṣàgá Odétókun ti sùn ẹni rere lé o.